ìyálẹ̀ ta o màmá wa màmá alájẹ ẹ̀yin ìyá alájẹ ìyá lọ́jà mo kí gbogbo yín o ẹ kú ọrọ̀ ajé o ẹ kú ọrọ̀ ajé o olúwa túbọ̀ máa dàbùkún lù yín o alágbèédá ò ní wọnú òwò yín lọ o kòkòrò ajẹnu kò dẹ̀ ní wọnú òwò yín lọ o ẹ má máa tàtà jèrè ní o ẹ̀yin màmá wa ẹ̀yin màmá dáradára mo wá fi tó yín létí ni o wípé òmìnira lédè Yorùbá ti dúró o òmìnira lédè Yorùbá ti dúró o ìwé tó fẹ́ máa pínpín yìí pélébé yìí tẹ́ bá ti ń gbàwé yẹn ẹ máa wọnú ẹ̀ wọ́n pè é ní òmìnira Yorùbá 2022 èyí tí gbogbo wa tá a mọ̀ pé a ti jáde ní 20 oṣù kọkànlá ọdún tó kọjá la jáde kúrò Nàìjíríà o àwọn sọ fún ọ nígbà tó ń dìbò wípé ìbò tẹ́ ẹ bẹ́ẹ̀ di o kò ní ọ̀kan ń ṣe pẹ̀lú òmìnira lédè Yorùbá 2022 o èyí tá a ti jáde nínú ẹ̀ o tó náà kọ́ akọ́lẹ́dà sí ìgbìmọ̀ àjọ àgbáyé màmá wa tí mi sì Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ìyàwó Abíọ́lá àgbà yẹn Ọlọ́run lò fún wa o Ọlọ́run lò fún láti kọ́kọ́ ònú ọkọ̀ ẹrú o wọ́n lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n bójú Ọlọ́run pàdé ńbẹ̀ wọ́n lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n bójú Ọlọ́run pàdé ńbẹ̀ tẹ́ bá wọnú ìwé yẹn ẹni mọ̀ pé ètò ọ̀kọ́ ọ̀fẹ́ wà ńbẹ̀ ètò ìlera ọ̀fẹ́ ayọ́mì ìtọ́jú arúgbó wa ọ̀nà tó yè tóóró gbogbo àwọn aláboyún wa ẹ má máa bímọ wọn ní gbowó lọ́wọ́ yín ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni o gbogbo àwọn aláboyún wa láti inú oyún ló máa tọ́jú yín o gbogbo wa pátápátá ẹ ká máa jó ká máa yọ̀ ká máa jó ká máa yọ̀ àkókò ìrì ayé wa ti dé o gbogbo òmìnira lédè Yorùbá ti dúró o ọmọ Yorùbá o òmìnira lédè Yorùbá ti dúró o ó ti dúró o ẹ máa jó ẹ máa yọ̀ 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 o gbogbo ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ àkókò òmìnira lédè Yorùbá ti dúró ó ti dúró o òmìnira lédè Yorùbá ti dúró o ẹ máa jó ẹ máa yọ̀ o gbogbo ọmọ Yorùbá o abẹ́ túyáyá túyàyà ló mú lọ́pọ̀ à ń lọ sí gómìnà bìsú wa láti lọ pàdé ìjọba Adélé wa tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀ṣọ́kà màmá wa mi Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa o láti fún wa ní òkú ẹrú wọ́n lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ìgbìmọ̀ àjọ àgbáyé gbà wọ́n wọlé wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Elizabeth náà gbà wọ́n wọlé láti gbà yẹn láti bójú Ọlọ́run pàdé ọmọ Yorùbá ti bójú Ọlọ́run pàdé o ẹ kú oríire ọmọ Yorùbá àti pọ́pọ̀ olóko ẹrú ìbò tó ń dì kò ní nǹkan kan ń ṣe pẹ̀lú wa o wọ́n kàn wulẹ̀ dìbò wọn ni o wọ́n ti yan ọmọ tó bẹ́ẹ̀ yàn ó dẹ̀ ti lọ sí Àbújá ó lọ ń ṣèjọba ń bẹ̀ ṣùgbọ́n òmìnira lédè Yorùbá 2022 kò ní nǹkan kan ń ṣe pẹ̀lú ẹ o ẹ máa jó ẹ máa yọ̀ o gbogbo ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ o ẹ bá wò wé tá à ń pínpín yìí Ìjìnlẹ̀ FM ó wà ní ìsàlẹ̀ ẹ download ẹ sórí fóònù yìí ẹ má máa gbọ́ nígbà tá a bá fẹ́ announce ẹ jọ ẹ máa download ẹ sórí fóònù yìí òkè máa ń jẹ dátà o ẹ máa jó ẹ máa yọ̀ ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ www.iretiodoyoruba.org www.apasẹ́sẹlẹ̀yorùbá ẹ̀yin kọ̀ǹtátọ̀ èyí tẹ́ ń wáṣẹ́ ẹ rẹ́gísà síbẹ̀ àkókò ọ̀rẹ́ ya yín ti dé ẹ má máa rí ògo yín lò ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá o ẹ máa jó ẹ máa yọ̀ àkókò òmìnira wa ti dé abẹ́ ìyàyọ̀ òmìnira abẹ́bẹ̀ sí ìyàyọ̀ òmìnira o abẹ́bẹ̀ sí ìyàyọ̀ òmìnira o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn eléyìí tó ìyà yìí tó gẹ́ o èwo ni kó mọ ọlẹ́ran ó máa jẹgun èwo ni gbé ọmọ aláṣọ kó máa wà kíta a ò ṣe mọ́ o a ò ṣe mọ́ o a ò ṣe Nàìjíríà mọ́ 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 ó tó gẹ́ o ó tó gẹ́ o ìyà yìí tó gẹ́ o òṣì tó gẹ́ o ìbànújẹ́ tó gẹ́ o ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ òmìnira lédè Yorùbá ti dé òmìnira lédè Yorùbá ti dúró òmìnira lédè Yorùbá ti dúró àti bọ́pọ̀ olóko ẹrú a ò ṣẹrú mọ́ màmá tí mi tó Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá lọ́lọ́run lò fún wa o láti kú wa kúrò ní oko ẹrú ẹ bá wo ìwé tó wà lọ́wọ́ yìí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wà ń bẹ̀ láti parent to university level ẹ̀yin òbí tẹ̀ ń ṣe wàhálà lórí ọmọ ẹ ò ní ṣe wàhálà yìí wàhálà ní òjá sásán mọ́ ó tó gẹ́ àwọn ọmọ yìí máa jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n máa jẹ àǹfààní ètò
ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ ó wà nínú ìwé ọwọ́ yìí yẹn ìtọ́jú arúgbó wa ọ̀nà tó yè kooro gbogbo apápátá ká máa jó ká máa yọ̀ ẹ̀yin tẹ́ wá ń wáṣẹ́ ẹ lọ sínú www.iretiodoyoruba.org www.iretiodoyoruba.org ẹ rẹ́jísà síbẹ̀ yẹn ó wà ń bẹ̀ ẹ wá download Ìjìnlẹ̀ FM sórí fóònù yín kẹ́ máa gbọ́ ìbátan bá máa announce pé àkókò ti tó ìyàyò àtìdé afẹ́ bọ́pọ̀lọpọ̀ pẹ̀lú afẹ́ lọ pàdé ìjọba délé wa ní gbogbo gómìnà ọ́fíìsì wa ní gbogbo ìpínlẹ̀ méjèèjọ tó wà lórílẹ̀‐èdè Yorùbá ẹjọ́ gbogbo apápátá bíyájí àkágbáradì lábá ti ń gbọ́ announcement wípé àwọn màmá wa Modúbọ́lá ní tìrìnàbẹ́lá wọ́n ń bọ̀ pẹ̀lú Olori Adele sórílẹ̀‐èdè Yorùbá láti ìlú Amẹ́ríkà tó bá ti dé ìjọba Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn o tó bá ti dé ìjọba Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn o tó bá ti dé sórílẹ̀‐èdè Yorùbá ìjọba Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn o ìjọba ara wa ni o ohun tá a ní làbẹ́ fi tọ́jú ara wa a ní àlùmọ́nì ilẹ̀ tọ́lọ̀ fi tó tóbi jí ìgbà lórílẹ̀‐èdè Yorùbá àlùmọ́nì ilẹ̀ yẹn ni gbogbo wọn lọ ń lò ní òkè òkun òkè ọya mi òun náà tẹ̀ kó kúrò mọ́ ọlọ́pọ̀lọ́ sókè òkun gan kí mò ń sọ ó máa ń pọlọ sókè òkun ní gbogbo àlùmọ́nì ilẹ̀ tó wà nílẹ̀ Yorùbá àwọn òṣèlú mọ́ àwọn abẹ́ máa lo nǹkan ìní wa fúnra wa abẹ́ máa lò fúnra ara wa tó àwọn ọmọ wa wọ́n máa jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ títí dé university level láti primary àwọn ètò ìlera ọ̀fẹ́ àwọn arúgbó wa wọ́n máa tọ́jú wọn àwọn aláboyún láti inú iná máa tọ́jú wọn wọn ní gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn bàtà bẹ́ẹ̀ máa lè máa jókòó a máa kọ ìgbìmọ̀ àbádòfin ní ìlú Ìbàdàn láìpẹ́ láìjìnà gbogbo apápátá kájíyáyà lógúnlọ́gbọ̀n ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa ká lọ pàdé ìjọba Adélé tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀ṣọ́ka. Oi. Chief Mrs. Modúbọ́lá ní tìrìnàbẹ́lá lọ́lọ́run lò fún wa o láti bọ́ apá kó ònàkó ẹrú a ò ṣẹ̀rú mọ́ o. Màmá Modúbọ́lá ní tìrìnàbẹ́lá ìyàwó Abíọ́lá ń gbà yẹn lọ́lọ́run lò fún wa o láti mú apá ònàkó ẹrú a ò ṣẹ̀rú mọ́ àti bọ́ kó ònàkó ẹrú ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ kú oríire òmìnira Yorùbá ti dúró abẹ́bẹ̀ sí yayọ̀ òmìnira láìpẹ́ láìjìnà pẹ̀lú gbogbo ìjọba Adélé wa Mama Modúbọ́lá ní tìrìnàbẹ́lá ń bọ̀ pẹ̀lú Olori Adele sórílẹ̀-èdè Yorùbá láìpẹ́ láìjìnà yìí ni o ẹ máa dán gbogbo ìwé náà pínpín yìí ẹ jẹ́ máa bá wo òwe yẹn ẹ máa rí Ìjìnlẹ̀ FM ẹ download ẹ̀ sórí fóònù yín ibẹ̀ lẹ́tọ́ máa gbọ́ o ẹ bá ti ń download ẹ̀ ẹ bá tún òwe yẹn dáadáa ẹ rí pé akọ www.iretiodoyoruba.org www.agbaṣẹ́ṣẹlẹ̀yorùbá.com ẹ jẹ́ máa bá rẹ́jísà sínú ẹ̀ àkókò ayé wa ti dé ẹ̀yin màmá wa ẹ má máa bímọ ẹ máa láì gbowó kọ́bọ̀ lọ́wọ́ yín máa tọ́jú ọmọ yín láti inú oyún wá ni o ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ gbogbo yín pápátá ẹ̀yin màmá dáadáa ẹ̀yin màmá wọ̀nyí àkókò ayé ti dé o ẹ má máa bímọ ni o tẹ́ bá ti bímọ sí wọn gbowó lọ́wọ́ yín o lórílẹ̀‐èdè Yorùbá yìí o ìpínlẹ̀ méje la lórílẹ̀‐èdè Yorùbá a ní Kwara a ní Kogi a ní Èkó a ní Ọ̀ṣun a ní Ọ̀yọ́ a ní Èkìtì a ní Oǹdó gbogbo àwa méjèèjọ yẹn a ti jáde kúrò ní orílẹ̀-èdè jíríyà o a ò bá wọn jíríyà mọ́ o a ti dòmìnira o ọmọ Yorùbá o a ti dòmìnira o gbogbo ọmọ Yorùbá o ẹ kú oríire oríire náà bá yí kalẹ̀ ẹ máa jó ẹ máa yọ̀ àkókò ìráyé yìí ti dé ẹ máa jó ẹ máa yọ̀ àkókò ìráyé yìí ti dé abẹ́ lọ yayọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì wa kọ̀ọ̀kan ní gbogbo ìpínlẹ̀ méjèèjọ abẹ́ lọ pàdé àwọn Adélé wa tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀ṣọ́ka láìpẹ́ láìjìnà Mama Modúbọ́lá ní tìrìnàbẹ́lá lọ́lọ́run lò fún wa o láti mú wa bọ́pọ̀ lóko ẹrú o àti bọ́pọ̀ lóko ẹrú a ò ṣẹrú mọ́ ká máa jẹ̀jẹ̀ yìí rí olóhùn ti dọ̀pin inú ayé wa o ó tó gẹ́ o ìyà tó gẹ́ o gbogbo ọmọ Yorùbá
ẹ máa jó ẹ máa yọ̀, ẹ máa jó ẹ máa yọ̀. Àkókò ìráyé wa ti dé, àkókò òmìnira wa ti dé. Abẹ́bẹ̀ sí ya yọ̀ òmìnira, abẹ́bẹ̀ sí ya yọ̀ òmìnira ní gbogbo gómìnà ọ́fíìsì àkọ́kọ́ ètò orílẹ̀-èdè Yorùbá. Abẹ́bẹ̀ sí ya yọ̀ òmìnira o. Abẹ́bẹ̀ sí ya yọ̀ òmìnira o ní gbogbo gómìnà ọ́fíìsì tó wà ní gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ. Àwọn gómìnà ló ti gba lẹ́tà wọn o, wọ́n ti gba lẹ́tà pé Yorùbá ti dúró o. Kí wọ́n kọ́ ni pé Buhari kúrò ń bẹ̀, ó gba lẹ́tà ẹ̀ o pé òmìnira Yorùbá ti dúró o. Gbogbo àwọn tó ń tẹ̀ sáńdọ̀ bà fún Tinubu náà ti gba lẹ́tà wípé òmìnira Yorùbá ti dúró o. Torí pé nǹkan ẹ jẹ́ ká túyá tú yàyà lógúnlọ́gbọ̀n á lọ pàdé ìjọba Adélé wa. Òmìnira Yorùbá tó ti zù ogúnjọ́ oṣù kọkànlá la jáde kúrò ní Nàìjíríà tá a ṣe declaration wa. United Nations gbà wá wọlé, ìgbìmọ̀ àjọ àgbáyé wà wọlé. Màmá Olúbọ́lá ní ti Abẹ́lá bọ́dà ẹ̀jẹ̀ ẹ bá fún ọ ní pláyà yẹn, wọ́n ní pláyà, ẹ bá fún ọ ní pláyà, wọ́n ní pláyà, wọ́n ń bọ̀ tẹ̀lé yín. Ẹjọ́ ẹ bá fún ọ ní pláyà. Gbogbo ọmọ Yorùbá o, ẹ kú oríire. Ẹ bá ti ń wòwe ọwọ́ yìí, ẹ rí tẹ́ ètò ọ̀fẹ́ ọ̀fẹ́ wà ń bẹ̀, ètò ìlera ọ̀fẹ́ wà ń bẹ̀. Ẹ̀yin obìnrin wa, ẹ bá ti ń bímọ, wọn ò gbowó lọ́wọ́ yín mọ́. Ọsibítù ti wà ọ̀fẹ́ ni o, ìwòsàn ọ̀fẹ́ ni o, ìwòsàn ọ̀fẹ́ ni o. Wọ́n máa tọ́jú láti inú oyún wá ni o. Gbogbo ọmọ Yorùbá, ohun ìní tá a ní ó tó wa láti máa tọ́jú ara wa. Ẹ bá bẹ̀rẹ̀ jíṣà yín ọ̀dọ́ ẹ kú oríire, ọ̀dọ́ ò ẹ kú oríire o. Ẹ máa rògbò yín lò ẹ̀yin ọ̀dọ́, Ọlọ́run tó dá yín dáradára. Wọ́n fẹ́ jẹ́ kẹ́ rògbò yín lò, ṣùgbọ́n láti rògbò yín lò báyìí o. Ẹ̀yin ọ̀dọ́ lẹ́nu ìjọba orílẹ̀-èdè Yorùbá o. Ètò ọ̀kọ́ ọ̀fẹ́ wà fún yín láti pẹ́mẹ́ntò university level, free education. Èmi náà bá wọn jẹ ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ní 1923 nígbà bàbá wọn lọ́wọ́. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo jẹ tí wọ́n bá ń jàǹfààní ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ní 1923 nígbà bàbá wọn lọ́wọ́. Lọ́nà ọkọ́ ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ti padà báyìí, ó ti padà wá sílẹ̀ èdè Yorùbá o. Ohun ní ta ní lábẹ́ fi tọ́jú ara wa o. A ní bí túmẹ̀, a ní jẹ̀dú, kò sí wọn tá a nílò èdè Yorùbá. Àbílà gbogbo ẹ̀ la nílò èdè Yorùbá. Gbogbo ẹ̀ la ní pátá àlùmọ́nì ilẹ̀ lọ́lọ́ fi jíkì wa lábẹ́ fi tọ́jú ara wa. Ẹ̀yin ọ̀dọ́ ìjílójú oorun yín, ìjílójú oorun yín, túyàyà lọ sí gómìnà bìsí wa kẹ́ lọ pàdé ìjọba Adélé tó máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yọ̀ ṣọ̀kà ní gbogbo gómìnà tí wípé ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ta ní èdè Yorùbá. Òmìnira Yorùbá ti dé o, ó ti dúró o. Màmá Olúbọ́lá ní tìyẹn bọ́lá lọ́lọ́run lò fún wa o láti kú ọkú òun oko ẹrú àti mọ́kù olóko ẹrú. A ò ṣe ẹrú mọ́ ọmọ Yorùbá o. Ẹ máa jó ẹ máa yọ̀, ẹ máa jó ẹ máa yọ̀. Ẹ̀yin ọmọ aládé ọmọ ológo, ọmọ kóòtù òjíire, ẹ máa jó ẹ máa yọ̀. Àkókò òmìnira yín ti dé, ẹ ti dòmìnira, ẹ lọ́wọ́ ìyà, ẹ ti dòmìnira lọ́wọ́ ìṣẹ́. Ẹ ò ní bá wọn ṣiṣẹ́ mọ́, ẹ ò ní bá wọn jìyà mọ́. Kẹ́ máa ṣẹ́gbẹ́, kẹ́ máa jẹ̀jẹ̀ rírí, ó dòpin inú ayé yìí. Àwọn ọmọ yín máa rògbò yín lò, àwọn ọmọ yín máa rògbò wọn lò. Gbogbo àwọn ọmọ yìí ò ní wọ mi, ìran ọ̀dẹ̀ ní wọ̀ kùnkùn. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lájojúmọ́, lálàá yóò ní jẹ́ lásán. Ìyáláyé ìyálọ́jà wa, mo kí yín pé ẹ kú oríire, ẹ kú oríire, ẹ kú oríire. Wọ́n máa fi lówó, ẹ má máa fi tajà. Owó tó ń tó owó ni o, kì í ṣe owó àwọn síkù, kì í ṣe owó àwọn lápò. Owó tó ń tówó náà máa fún yín o, ẹ má máa fi ṣòwò. Lẹ́yìn ọdún kan àbí lẹ́yìn ọdún méje má máa dá padà. Lọ́nà kan kò tẹ̀ ní báyìí lédè, kò báyìí lédè o. Lódèdè Yorùbá, ẹ̀yin màmá wa, ẹ kú oríire, mo kí ẹ kú oríire, ẹ kú oríire, ẹ kú oríire. Ẹ jẹ́ ká túyá sí yàyà lógúnlọ́gbọ̀n, a máa lọ gómìnà bìsí wa láì lọ pàdé ìjọba Adélé tó máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yọ̀ ṣọ̀kà. Gómìnà wọn ti gba lẹ́tà wọn o. Buhari ti gba lẹ́tà kó tó kúrò ń bẹ̀ o. Gbogbo wọn lọ tí wọ́n dọ̀bà lọ́wọ́ Tinubu o. Tinubu ti gba lẹ́tà ẹ o. Bẹ́ẹ̀ òmìnira Yorùbá ti dúró o. Lọ́nà ọkọ́ atúyàtúyàyà lógúnlọ́gbọ̀n. Bàbá ti ń gbọ́ announcement nínú ìwé ta fún yìí yẹn. Ìjìnlẹ̀ FM ó wà ní ìsàlẹ̀. Ṣé ti gbàwé yẹn? Ẹ jọ ẹ bá fún wọn ní pláyà. Ẹ yẹ bá fún wọn ní pláyà, wọ́n ní ní pláyà o. Ìjìnlẹ̀ FM ó wà ní ìsàlẹ̀. Ẹ jọ wọ́n wà wájú sà, ẹ lè gbà wájú tẹ́ máa ń lọ bẹ́ẹ̀. Wọ́n wà wájú. Ṣé rí ìwé ọwọ́ yìí yẹn? Ìjìnlẹ̀ FM ó wà ní ìsàlẹ̀. Ibẹ̀ lẹ́ máa download sí. Ẹ download sórí fóònù yín. Kò máa ń jẹ dátà. Kò máa yẹ ẹ máa gbọ́ bàtà bá fẹ́ announce pé Mama Olúbọ́lá ní ti Abọ́lá ń pọ̀ pẹ̀lú Olori Adele. Sólèdè Yorùbá tó bẹ̀rẹ̀ ti dé. Ìjọba Yorùbá ń bẹ̀rẹ̀. Ìjọba ara wa ń bẹ̀rẹ̀. Ìjọba ara wa la fẹ́ ṣe lórílẹ̀-èdè Yorùbá. A ò ṣe ìjọba mùjẹ̀mùjẹ̀ mọ́. Àwa ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tá a mọ̀ sí Kogi, Kwara, Èkó, Ògùn, Ọ̀yọ́, Oǹdó, Èkìtì. Àwa ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn a ti jáde, a ti dòmìnira. Ìlú
olómìnira lórílẹ̀‐èdè Yorùbá o àti ìlú olómìnira kú oríire Iléyá Iléyá o ọmọ Yorùbá Iléyá 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 o ọmọ Yorùbá Iléyá bí ọmọ bàbá bí àárín rè ṣèbó yẹ ká padà sílé àtijọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná Iléyá Iléyá ọmọ Yorùbá Iléyá 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 ọmọ Yorùbá Iléyá 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 ọmọ Yorùbá Iléyá bí ọmọ bàbá bí àárín rè ṣèbó yẹ ká padà sílé àtijọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná Iléyá Iléyá ọmọ Yorùbá Iléyá. Àkókò ìdáyẹ̀wò wo ti dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú oríire o oyè náà bá yín kalẹ̀ o ẹ máa rògbò yín lò ó lákòókò tó mi àlejò Yorùbá dé yìí ẹ máa rògbò yín lò ó ẹ máa rògbò yín lò ó ẹ ò ní ṣe lásán mọ́ o ẹ máa jó ẹ máa yọ̀ o ìwé tá à ń pín fún yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa kí ìfẹ́ dáadáa o ẹ wá bá rẹ́gísà sí www.tiretiodoyoruba.com ẹ tẹ́ bá ń wáṣẹ́ ó wà ní ìwé yẹn ẹ bá rẹ́gísà sílẹ̀ www.tiretiodoyoruba.com ẹ bá rẹ́gísà sílẹ̀ o agbaṣẹ́ṣẹlẹ̀ Yorùbá ẹ bá rẹ́gísà sí gbogbo abábátá ẹ máa rẹ́gísà sínú ẹ̀ www.agbaṣẹ́ṣẹlẹ̀yorùbá.org ẹ jọ̀ọ́ ẹ máa bá rẹ́gísà sínú ẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá a kú oríire a kú oríire a kú oríire a kú oríire o.